ẹ̀fún ni eléyìí ni àbí èdì? Òjò wúbìrín yín ọmọ orogún rẹ̀ lọ́rùn pa ní Kwara. A sì ń sa ipá wa o láti dóòlà àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n jí gbé ní Kwara o. Kọmíṣánná ọlọ́pàá ló fọ̀rọ̀ léde tí wọ́n ní ẹni tó mọ̀rọ̀ òun ní í sọ ọ́. Àṣé òótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tó ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. Akọ̀ọ̀lọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ní òjò wúbìrín kan Sadiat Yunusa wà báyìí tó ń kà bòròbòrò bí àjẹ́ tó jẹ èpo ọ̀bọ. Ohun tó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ tó fi yín ọmọ orogún rẹ̀ ẹni ọdún 3 lọ́rùn pa níjọba Kayama nípínlẹ̀ Kwara. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Ìlọrin ní ọjọ́ Ẹtì nípa àwọn àṣeyọrí iṣẹ́ tí ọlọ́pàá ṣe láìpẹ́ yìí sọ pé ìwà tí afurasí náà hù jẹ́ àbájáde ìbínú, owú àti àríyànjiyàn ilé tó ti pẹ́. Ó sọ pé afurasí náà sọ pé ọkọ òun ti pa òun àti ọmọ 3 tì tí ó sì jẹ́ wípé ara ìyàwó kejì àti àwọn ọmọ rẹ̀ ní ojú rẹ̀ wà. Kọmíṣánná ọlọ́pàá náà tẹ̀síwájú pé wọ́n gba ìròyìn ìbànújẹ́ náà ní ọjọ́ 25 oṣù keje ọdún 2026 ní ibùdó ọlọ́pàá ẹ̀ka Kayama. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé ìyá ọmọ náà fi ọmọ ọdún 3 náà sí ọwọ́ ọmọ ẹbí kan láti tọ́jú nígbà tó lọ sí ọjà àárín gbùngbùn Kayama. Ní àsìkò yẹn, wọ́n fẹ̀sùn kan Sadiat Yunusa pé ó tan ọmọ náà jẹ, ó mú lọ sí ibi oko kan tó súnmọ́ ibẹ̀ níbi tí ó ti fún lọ́rùn pa. Kí Èdùmàrè jọ̀wọ́ gbà wá lọ́wọ́ aṣenibánidárò. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó sọ níbi ìpéjọ àwọn akọ̀ròyìn tó wáyé ní Ìlọrin ní ọjọ́ Ẹtì pé àwọn ń sa ipá àwọn láti dóòlà àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n jí gbé ní Kwara. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, bó tilẹ̀ jẹ́ pé a kò lè tú gbogbo àlàyé nípa àwọn ìsapá tí à ń ṣà síta nítorí ààbò, ó fi dá àwọn ará ìlú lójú pé ọ̀ràn náà jẹ́ èyí tí ó jẹ wọ́n lógún. Adékìmí Òjó tún sọ pé gbogbo ohun tó ṣeé ṣe ni wọ́n máa ṣe láti gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Ó fi hàn pé ó ti fẹ́rẹ̀ pé oṣù 5 tí wọ́n ti wà ní ọwọ́ àwọn jàǹdùkú. Atótó arére rántí pé àwọn jàǹdùkú gba ó lé ní mílíọ̀nù 100 náírà, ìyẹn 100 million naira tí àwọn ará àdúgbò bíi Wóró, Núkù àti àwọn àgbègbè tó yí wọn ká kó jọ gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n gba owó náà, wọn kò dá àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Ó yẹ kí a rántí pé ìkọlù tí àwọn jàǹdùkú ṣe sí àwọn àdúgbò wọ̀nyí ní oṣù kejì fa ikú ọ̀pọ̀ ènìyàn, wọ́n sun ilé púpọ̀, wọ́n sì tún jí ó lé ní 100 ènìyàn gbé ní agbègbè náà. Kí Elédùà dákun dábọ̀ bá wa dá wọn sílẹ̀ láyọ̀. Àmín. Ẹ ṣeun tí ẹ ti ń tẹ́tí gbọ́ mi. Orúkọ tèmi ni Ọláyínká Mọ́ládé. Ẹ kú ìkàlẹ̀.